Atẹ́gùn yẹn fẹ́ gbá ògbà òní ló dé. Everywhere don scatter. Everywhere don't scatter. Shut the mic. Happy New Year, man. Good day. Everywhere don't scatter. Happy New Year, man. Everywhere is on a lockdown. We were in lockdown in UK, right? London ti pinnu tán. Wọ́n ti yin báńgà báyìí. Àti yin báńgà everywhere. Mo kí gbogbo Happy New Year ṣọ̀pọ̀lọpọ̀ ọdún. Àṣetúpọ̀ ẹ̀. Yorùbá nation kò ní pẹ́ láìpẹ́. A kí gbogbo ẹ̀yin Koikimedia listeners wa. Yes, yeah, man. 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 Everywhere don't scatter. Everywhere don't scatter. Everywhere don't scatter. Kilo day. Everywhere don't scatter. Everywhere don't scatter. Boys, if you not on it, you. Everywhere don't scatter. Happy New Year. The 60th angel. Happy New Year. Yami First Bank. Happy New Year, man. Yawa Foluke. Citizen AY. Happy New Year to you, man. I decided not to go to central London. It's too cold, man. Today I so I decided to stay in my house. Stay in my house and enjoy myself. Happy New Year. Everywhere is on a lockdown. Complete total lockdown. Happy New Year, man. Happy New Year. Nothing in Banga all over the place. Banga ti lọ káàkiri. Òtútù tó ń ṣá níta kọjá bẹ́ẹ̀ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún. Campaign wa ó ṣe ń lọ. Ṣùgbọ́n atẹ́gùn ló ń gbé ṣubú yẹn àti window yẹn.
getting cold, man. Again, see window there. Little day everywhere. Don't scatter. They don't scatter everywhere. Until you bang a kakiri. Everywhere is banger. Banger is everywhere. I ain't ṣe lọ́dọ̀ tiwa náà lélẹ̀. Wọ́n ain't ṣe láyé lọ́n ṣe lọ́run. Everywhere is banger. Banger everywhere. Yóò banger. Yóò banger. Everywhere is on a lockdown. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri o. A kí gbogbo wa pé a kú àlàjọ ọdún. Ká tẹra mọ́ṣẹ́, ká lè jẹ ayé tó dára, ká tó máa lọ sí ọ̀run. Kò dẹ̀ sẹ́ni tó lọ sọ́run tó padà. So mo kí bàbá wa Fab, Happy New Year. Bẹ́ẹ̀ ni. Happy New Year, Happy New Year. Yorùbá níyì, Mr. Tajudeen. Bá ń ṣe London yẹn. Ẹ bá bínú gbogbo ẹ̀ kàn ń ṣe gbagagbága ni. I'm trying pé kó má ṣubú, but it seems that atẹ́gùn yẹn pọ̀ díẹ̀. Kó ń la gbogbo ẹ̀ mọ́lẹ̀ ni. Happy New Year ní láti Senegal lọ sí Africa lọ sí Europe everywhere, China. Happy New Year náà ní gbogbo ẹ̀. Ó ń ṣe láyé ló ń ṣe lọ́run. Ṣọ̀pọ̀lọpọ̀ ọdún. Happy New Year bá mi Sunday. Mr. Tajudeen Mokini Diroko. The 60 angel, only thanks for your hard work. Bẹ́ẹ̀ni, àṣẹfẹ́ wọnú ayé, àṣẹfẹ́ for another one ni. We still need a lot of work to be done. We have a lot to cover. Bàbá ṣe ń sọ Happy New Year. Ká máa sọ fáwọn èèyàn pé Yorùbá nation. Ó ń tẹ̀síwájú. No going back. No going back. Ìjọ tá a máa celebrate báyìí. Ìjọ tá a máa celebrate declaration wa. Ìgbà yẹn la máa mọ̀ pé yes, a ti secure border. Kò ń ṣe declaration ní 419 tí ìyá Dagboru ṣe tó náà ṣe declaration. Ó náà ń gbé adé labour. Ìyàwó èrè tó wà ní darkness. A ní kí gbogbo ká fọkàn balẹ̀. Tásìkò everybody máa mọ bó ṣe ń lọ. Àsìkò tí tó ìwé tá a ṣe ń ṣe preambles ni. Preambles òun la ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́. Nígbà tásìkò bá tó yes, everybody á mọ̀ pa àti wà ní that, you know. So for now, àti ìgbé stage yẹn. Preambles la ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ta ló máa tán pè ní preambles? We still dey do preambles. Àbá ti débi tá à ń lọ ẹ̀. Àti mọ bó ṣe ń lọ, everybody ti wà agree pé yes o. Yorùbá nation ni. Majority ò tí agree pé Yorùbá nation ni. Àwọn kan sì ń sọ pé mo kí Alájà Adéyẹyẹ. Ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún ìyá. Mo kí yín dáadáa, màmá dáadáa. Mo kí yín. So mo kí ká máa mú gbogbo kámẹ́rà wa ká máa mú padà wá sẹ́yìn báyìí. Èyí tá a ṣe níta yẹn ti tó jàre. Ká padà sínú ilé. Èyí tá a ṣe níta ti tó. Àbí kí lẹ́nu èyí tá a ṣe níta ti tó. Èyí tá a ṣe níta ti tó. Láti ṣe wọ̀nba tá a lè ṣe o. Àìkí ọ̀kan tán ẹ pé àìtí débi tá à ń lọ kù díẹ̀ ṣì ń ṣe ní lóko. A ṣì ní a lot of ground láti cover.
o lè declare country kó má lè defend ẹ̀. Wàá declare country, wàá defend ẹ̀ pa. So that tó bá gbógun dé, ẹ gbà sí fúnra yín. Ẹ declare country tẹ́ ẹ tí country tẹ́ lọ declare tí ẹ lè defend. Irú country wo ni? Country bójúbójú wo nìyẹn? Ẹ jẹ́ ń tọ́nà ọ̀nà ilé ìrìnjà nígbà tí mo sínú Nàìjíríà. Ẹ lọ ń declare country tẹ́ lè defend. Báwo ló ṣe ń lẹ́yìn tèmi? Mo kí gbogbo happy new year. Yorùbá nation. Bí a bá declare country, bàbá mi Timothy, àbí kílẹ̀ ni mo wí. Ẹ lọ ń declare country tẹ́lẹ̀ kó sójà jáde pẹ̀lú ìbọn. Bàbá ti declare country, níta máa wọlé lé, àní máa wọlé mọ́. Èwo ni kí n wọ̀ lálẹ́ yìí? Máa kí mo like ilé. Bàbá ti declare country, irú nǹkan tẹ́ máa wọlé lé, akoto, ẹ wá defend gbogbo border yín. Àbọ̀rọ̀ mọ̀ yẹ yín nísìn. Bọ̀yàn kan ló ń fún wa ní fàbùkù kó ń declare country ládùúgbò ló declare sí. Wàá declare country, wàá hold tight. Happy new year kí gbogbo family. Mo kí gbogbo wa àkó àlàjọ ọdún. Èmi àbúrò yín náà ni. Ti declare country kankan. Declare country tẹ́ lè defend. Ẹ̀rí tí Tinubu kó lọ sí Ìdúmọ̀tà. Wàá lọ declare country. Àwọn tó máa kó jáde nìyẹn pẹ̀lú ìbọn gidi. Wàá fọ́ anybody lórí. Happy new year gbogbo yín, mo kí gbogbo family. Ìyá mi Fọláṣadé, ẹ̀yin ò tí ì ṣe happy new year lọ́dọ̀ yín l'Amẹ́ríkà. Àwa ti wà ní new year báyìí. A ti wà ní new year. Mo kí Alájà Adéyẹyè, mo gbádùn party yẹn. Ó ti tójọ́ mẹ́ta tí mo ti lọ party jàre. But àwọn Yorùbá nation mother nìyẹn. Àwọn gbọ́dọ̀ ṣe nǹkan ká má sí ń bẹ̀. A dẹ̀ ti mọ́ra, kò ń ṣọ̀rọ̀ Yorùbá nation ló jẹ́ ká mọ́ra àwọn ìyá yẹn. Mo kí gbogbo àwọn Nigeria Muslim Association, gbogbo àwọn CAF sisters. Ṣeré gbogbo àwọn ìyá tí mo pàdé lé nìyẹn. Àwọn ìyá Koiki nìyẹn, gbogbo wọn pátápátá. Àwọn tó ń fi àdúrà ràn mí lọ́wọ́ nìyẹn pé má báṣẹ́ lọ Koikimedia 2024. Ó yàtọ̀ ló máa dáwó sínú GoFundMe wa. Àròwó nínú ẹ̀ kí ló ṣẹlẹ̀? Ẹ bá lọ fowó sínú ẹ̀ à ń bẹ̀yìn. Ká lè rí nǹkan tètè ṣe. Aláwọ̀ bàbá, mo kí ẹ ní gbogbo ìsàlẹ̀ lọ́hùn. Ògúnmọ́lá, happy new year. Èèyàn ti Koikimedia ti gbowó òòṣà. Ta ló ní the GoFundMe link wa? Èlò láti ní níbẹ̀. Ẹ ká raise owó yán síbẹ̀. Ká kọ́kọ́ fi hàn ṣe happy new year. £50,000 la fẹ́ raise. 2024 a lè díẹ̀ nínú mídíà. A fi mídíà lé yín léré ní Nàìjíríà. Ẹ gbọ́n tẹ́ ti gbọ́ tẹ́lẹ̀, ó kù díẹ̀. Ẹ ṣe happy new year tí kò síṣẹ́. Happy new year tó síṣẹ́ ní Nàìjíríà. Happy new year. Happy new year tí security tó ń pààyàn. Happy new year tí ọlọ́pàá ò lè jẹ́ kẹ́ jayé gidi. Everybody kàn tán àwọn Nàìjíríà. Àwọn tó ń ṣe happy new year mọ bí tó ti ń ṣe happy new year. Ìyá mi títí lọ́lá ṣọ. Mo kí gbogbo ẹ̀yin tí mo pàdé lọ́dọ̀ Alájà Adéyẹyè. Àwọn ìyá dáadáa. Ẹ rí gbogbo àwọn ìyá yẹn. Ẹ rí gbogbo àwọn ìyá tẹ́ rí yẹn. Èmi nù àti mọ́ra for more than 20 years. Gbogbo àwọn grandma yẹn. Mo kí mọ̀ sí mi dáadáa. Èmi àti wọn sí mi ṣe new release. Ẹ máa rí fídíò yẹn máa jáde láìpẹ́. Ó ti wà lọ́wọ́ àwọn kan. Èmi náà jó dáadáa níbẹ̀. Èmi náà mọ̀ jó díẹ̀. Mo kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí. Mo kí àwọn Biafra. Àwọn yẹn bínú pé a ṣe Yorùbá nation mọ́. Wọ́n nítorí Tinubu ti wà níbẹ̀ a ṣe Yorùbá nation. Ẹ jẹ́ ṣégè just reason. Èèyàn ti Koikimedia. Àwọn tó dúró tán. Àwọn èèyàn ò ṣe iyèméjì. Wọ́n mọ̀ pé Yorùbá nation ń ṣe tó kọ́ máa lọ declare tó ní kó tó bá ti declare Yorùbá nation wàá defend ibẹ̀ ni. Ẹ wá recruit àwọn èèyàn 100,000 soldier ló wà lọ́wọ́ àwọn Biafra nísìn. Ẹ ríran o nínú ọdún yìí. Bẹ́ẹ̀ ni bàbá mi fà, they do not appreciate your effort in Nigeria. Ẹ má wọ ọ̀rẹ́ yẹn má wò rántí dádì. Tó bá yá gbogbo wọn náà máa pè mí. Wọ́n sì ń wá CNN tó máa ń sọ fún wọn pé ti gba Yorùbá nation. Àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ ń wá CNN.
ẹ wá CNN mo kí ẹ Easy èèyàn ti Koikimedia Easy ní o máa rebrand gbogbo outfit mi Koiki 2024 mo fẹ́ kó máa look nice oríṣiríṣi ni kó máa wọ̀ oríṣiríṣi òun ni kó máa wọ̀ èyí tó bá wù mí mo lè wọ̀ náà so ẹ ṣe jàre Daddy Fab mo kí gbogbo alẹ́ nǹkan sí mo kí ní Turkey mo kí ní Cyprus Ìgbòho ṣá ìmọ́lẹ̀ Yorùbá kí la go wí nísìn 12 wá dọ̀là ní sàwọn èèyàn máa wá nǹkan tó máa jẹ́ Nàìjíríà ẹ̀ ṣáàpì ní ìyẹn wọ́n tẹ́ máa jẹ́ irú ìlú òfò wo nìyẹn ìlú òfò ìlú tó ti bà ayé jẹ́ ìlú tó ti bà ayé jẹ́ Nàìjíríà kí la go wí yeah, almost quarter past ìlú tó ti bà ayé jẹ́ Happy New Year Mr. Bolaji Raji káṣíkì Happy New Year dáadáa bíi Happy New Year stroke Yorùbá Nation làwọn ń ṣe lọ́dọ̀ wa àwọn kí Happy New Year tó máa pariwo Yorùbá Nation no going back in me no going back ṣẹ́rí gbogbo àwọn ọmọ ẹ̀rí gbogbo àwọn girama tẹ̀rí ní pati yẹn ó yẹ kí wọ́n ti padà wá sí Nàìjíríà ìlú tó ní medical ìlú tó ní healthcare mo kí máàmù Muslim Association of Nigerians àwọn máàmù dáadáa nìyẹn àwọn àfáà tó ń ṣàdúrà fún wa nìyẹn pé ẹ máa báṣẹ́ lọ Koiki àti pẹ́ nílùú yìí gbogbo àwọn ìyá yẹn ẹlòmíì ti lò 40 years tó bá yá ní sèmi náà máa sọ pé mo máa ti lò 35 years in another 10 years nísìn Tinubu á ti ṣe tán Tinubu á ti bá tiẹ̀ lọ á ti jẹ́wọ́ á ti bá tiẹ̀ lọ àbí bẹ́ẹ̀ kọ́ so Tinubu máa ṣe tán in another 10 years mo kíyàwó mi kó àdúró tì ọlọ́run àdúró tì ẹ̀ ọlọ́run ní fi ẹ́ sílẹ̀ ó kù díẹ̀ so ẹ bá ju líǹkì síta ẹ fún wa ní support 2024 we need a lot of your support tó jù nìyẹn àlùkà mo kí ẹ ń bẹ̀ ẹ kú iṣẹ́ takuntakun ó kù díẹ̀ ni ó kù díẹ̀ báyìí ayọ̀mí kúndámí jù èèyàn ti gbowó ṣá happy new year alájà kadijat ajibike mo kí gbogbo ẹ̀yin alásàlátù Tinubu náà máa jẹ tiẹ̀ nísìn after 7 years á sá lọ á wá lọ jókòó á máa pàtàn fún wa Tinubu ò lè fún Yorùbá Nation Tinubu ò lè fún Yorùbá Nation so ẹ bá ká àlùkà kábíyèsí o Obj kọ́ńbẹ̀ kọ́lọ́ba fún lálàáfíà wọ́n yìnbọn fọ́mọ yẹn lẹ́sẹ̀ ní 2 years ago ẹsẹ̀ yẹn ò gbádùn mọ́ láti gbà yẹn àwọn kan ti suffer ní movement yìí mo kíyà tó bí mi lọ́mọ mo ṣe fi mọ́ sí mi sílẹ̀ not too long ago àjọ ṣe fàájì lálẹ́ àná ni 80th birthday tí gbogbo yẹn bá ń ṣe party tí mo bá lọ kò ń ṣe bí tàlájà Adéyẹyè wàláì ìyá yẹn ra ticket wá bá mi ní sókà wọ́n ní Koiki kí ló fẹ́ kí n bẹ́ẹ̀ ṣe mo ní mọ́mì kò ń ṣe wọ́n ní má sọ bẹ́ẹ̀ mọ́ àná àwọn ọmọ ẹlẹ́fẹ́ lọ fún rálì kan nígbà yẹn bí àwọn ṣe kó sí jíǹsì nìyẹn ó tẹ̀lé wọn lọ ẹ lè mọ̀ pé 70+ ni wọ́n that was 3 years ago she was 70 ṣé tí lọ ṣe nísìn so tá a bá yọ mẹ́ta kúrò ní 80 79 89 79 78 she was 77 years old when she came to Nigeria wọ́n ra ticket láti London ó wá bá mi ní sókà kírò ìyá yẹn wá ṣe birthday ní London tí kò ń ṣe pé Nàìjíríà kí n má lè débẹ̀ ẹ rí i pé kò ní make sense Alhaja Adeyeye was 77 years old ṣẹlẹ̀ èèyàn ọ̀dọ́ tẹ̀ ń sọ pé Yorùbá Nation kò necessary Yorùbá Nation ìyá yẹn tẹ̀ ń rí yẹn màmá tó ṣe birthday yẹn àwọn lọ design 5 naira note ọwọ́ náà wọ́n believe in Nigeria mọ̀ ìwọ́ṣẹ́ wa ń sọ pé o believe in Nigeria print lọ ti ṣiṣẹ́ àbí kí ló máa ń pè security mint àwọn lọ design flag Nigeria 7 bẹ́ẹ̀ ni Mr. Ganiu mọ́mì tẹ́ ń rí yẹn tí mo lọ bá wọn ṣe birthday 77 years old wọ́n ra ticket wọ́n wá bá mi ní sókà wọ́n ń tẹ̀lé àwọn ọmọ yẹn káàkiri fún rally 77 years old I pity a lot of you that are saying that we should keep quiet ṣẹ́rí gbogbo àwọn grandma tẹ́ rí yẹn they are not coming to Nigeria
I beg them not to go to Nigeria. Wọ́n lè ṣeré lọ holiday kó lọ kó padà. But pé kó lọ sí Nigeria láíláí. Ta ló máa tọ́jú wọn? Security Mint ni Alhaja Adeyeye ti ṣiṣẹ́. She was a managing director. Mọ́mí tẹ́ rí yẹn 80 years old. Wọ́n wá sọ fún mi pé Koiki pé Yorùbá nation níṣẹ́. Wàláì kò sí rally náà tá à ń ṣe ní London tí ìyá yẹn ò ní wá. Kírú ìyá yẹn wá ṣe kó wá ṣe birthday. Mo sọ fún yín pé ìyá yẹn ti print more than 100,000 of these. Àwọn kankan ti gbárùkọ báyìí ní Nàìjíríà. Ìyá tẹ́ ń rí yẹn. Grandma tẹ́ ń rí yẹn. I hardly go out, you know, for any event. Mo rí Alhaja Arambe náà àti so many Yorùbá nation. Gbogbo àwọn tó wà níbẹ̀ yẹn. Wọ́n lè máa ṣe APC, kó máa ṣe PDP. But wọ́n mọ̀ pé Yorùbá country ló lè gbé wa débi tá à ń lọ. Don't let anybody deceive you in 2024. Don't let anybody deceive you that, you know, they are wasting their time. There's nothing like Yoruba nation. Don't let anybody deceive you. There is a Yoruba nation. Silver Badmus, Happy New Year. Olamide Aliu, Happy New Year. Ìmọ́lẹ̀ Yorùbá, àwọn àpọ̀ndá èèyàn. Bí wọ́n bá wà nílùú èyí tó bá ní disability challenge, ó máa gbádùn tó máa tí ayé máa fi parẹ́, ayé ò dẹ̀ ní parẹ́. Grandma mi ló sọ yẹn fún mi. Bí wọ́n bá sọ pé ayé máa parẹ́ lọ ló wà ńbẹ̀. Àwa èèyàn táwa nú ẹ̀ ló máa lọ. Mo gbá family friend mi kan náà. Bàbá wọn kú ní Nàìjíríà. Kọ́ lọ bá ń fọ̀run kẹ́ wọn. Ilẹ̀ ń jẹyàn. Nigeria. Ẹ̀yin tẹ́ wà nílé, bàbá mi wọ ọmọ ṣe bí ẹ̀ka lẹ́sà. Happy New Year. Don't let anybody fool you. Nigeria ò lè ṣiṣẹ́ láyé. Ẹ jẹ́ kí Tinubu máa ṣe tó ń ṣe lọ to fix whatever he can fix while he's there. There's no problem in that. But I beg us to not stop campaigning for the Yoruba nation country. But Mr. Koiki, want not to declare Yoruba nation ládùúgbò. Want tó ń pè wọ́n declare lónìí. Wàá declare country, wàá kó ìbọn jáde gidi rẹpẹtẹ. Ìbọn gidi tó máa fi defend it. So that Nigerian soldier tó tẹ̀lé Tinubu yẹn, ṣe ráhùn tó tẹ̀lé Tinubu yẹn, àwọn yẹn special squad ni wàá pa anybody dànù. Ẹ má lọ ṣe mistake pé ẹ ti gba country o. Wàá pa yín dànù. Fact ni mo sọ yẹn. Wàá pa anybody dànù. So àdẹ̀fẹ́ kọ́ pa anybody dànù. So àkọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn wa kọ́ gbọ́rọ̀ Yorùbá nation dáadáa. So that gbogbo wa máa jáde in one force. Mr. Koiki, ṣé rally lẹ máa fi gba Yorùbá nation? Oh yes, you can shut down Nigeria with a full-blown rally. Tó ń lọ lójoojúmọ́ back to back, no sleeping, bonfire camp. Gbogbo a máa lọ, a máa dún pápá ní gbogbo local government. Gbogbo a máa dún níbí, a máa dún níbí. So at the end of the day, security ò ní lè ṣe kankan. But ẹ bá kóra yín sójú kan bá ṣe máa ń lọ ní ọjọ́ ta yẹn, wá kọ̀ pa gbogbo èèyàn dànù ni. Nigerian soldier o. They are mad people. Àwọn tó pa Mama Fela, unknown soldier. So pé ìyá kan náà declare Yoruba nation. Fàbú ní gbogbo yẹn kò sí nǹkan tó ń jọ bẹ́ẹ̀. We are still campaigning for the movement of Yoruba nation. That is exactly what we are doing, and we are still on track. Very, very good on track. So kí àwọn kan máa jẹ́ kó sún yín pé àwọn kan ní bó bẹ ṣe ń ṣe yẹn kò yé àwọn. Ẹ má worry tó bá yá yé yín. Ìjọ táwa bá sọ pé a declare Yoruba nation, ìbọn gidi ló gbọ́dọ̀ wà. Everywhere lójú ẹ máa kọ́kọ́ gba police station, ẹ gba military barracks, ẹ defend gbogbo ẹ wá secure border yín, ẹ close air space. In táwọn Biafra máa ṣe nìyẹn, the way things are going. But our till the stage yẹn, we don't have that capacity. Ọmọ ẹ̀ tó ń ta AK-47 ni. Ìdí táwọn Boko Haram ṣe ní owó AK-47 ni pé wọ́n infiltrate Nigerian barracks. Gbogbo ẹ̀ pátápátá ló ti jí kó níbẹ̀. So the Nigerian military barracks have been infiltrated. Gbogbo àwọn tó dẹ̀ ń kidnap, a gba 10 million lọ́wọ́ wọn. Tó bá gba 10 million, wọ́n lè ra AK-47 bí méjì. Bàbá wa Timothy nísìn, owó táwọn fẹ́ nísìn, owó tó máa fi ṣe nǹkan àgbẹ̀. Truck kan wà lọ́wọ́ wọn nísìn, mo sọ mọ́ program mi lánàá, Capstar.
first time tí ma ever mention ẹ̀ capstar kan wà tí mo gbé fún wọn pé kó máa fi ṣe agriculture ó ti bàjẹ́ nísàn àrówó fi tún ṣe ó ní I need bí i 200,000 naira mo kí yèyé adé dáúdù mo fi tọ̀tọ̀ kí n máa happy new year you know I need the 200,000 naira so you know it's something like bí yèyé dára náà ṣe nísìn àwọn bàbá wa dé Ọ̀ṣun tí ń ṣe yẹn already àwọn ti wà lórí ẹ̀ àti gbé capstar bọ́ ẹ mọ̀ pọ́rọ̀ Nàìjíríà mọ́tò a máa lọ fún service ní gbogbo ìgbà ni so we need 200,000 naira to fix it so that kọ́lé máa fi ṣe iṣẹ́ nínú oko you know so we continue to do the little we can be doing to create the awareness bóyá kan wá ní àwọn gba country ọmọ tó ń pè country ni ẹ̀yin náà ráwọn squad tí Tinubu kó lọ sí mọ́ṣáláṣí Jímọ̀ ẹ wo gbà tó fẹ́ gba Ọkọ́yà lọ́wọ́ ẹ wo security guy yẹn bó ṣe gbá owó ẹ̀dànù tí Tinubu ní ṣe sùúrù ààrẹ náà Ọkọ́yà leléyìí tiwa leléyìí àwọn eléyìí ò lè ṣe jàǹbá fún mi but security of a president can never be gambled with so the security guy was right àkìlọ̀ Ọkọ́yà fi máa di president lọ́wọ́ mú tẹ́ẹ̀sí nínú private room yín níta so wọ́n gbọ́dọ̀ protect Tinubu náà àwọn ọ̀dẹ̀ bẹ́ẹ̀ kí Tinubu kú ìgbà tó bá lọ kú nísìn Ṣètìmá ló máa gbàjọba ọlọ́ọ̀dẹ̀ ní jẹ́ kó rí bẹ́ẹ̀ kọ́lọ́n fọ́run ká Akérédolú àti Akérédolú kú nísìn ọmọ Yorùbá ló gba gọ́vnọ̀ kò ní rí bẹ́ẹ̀ náà tó bá lọ jẹ́ Tinubu ló lọ páyín so bó ṣe bá yín sọ fún yín ní ẹ ṣe sùúrù a máa create noise yẹn a máa create you know the awareness àdúrà tẹ́yìn máa gbà ní pé ẹ̀yin náà support wa àti ṣí GoFundMe nísìn you know ẹ lọ fi $1 síbẹ̀ £1 kò ń ṣe pé kákọ̀ ni àti gbọ́ Koikimedia àti wà satisfied no it doesn't work like that owó ló fi ń ṣe media àti sọ fún yín ní gbogbo gbà owó ló fi ń ṣe media ẹ bá fi rí transformation ní 2024 ẹ tètè bá wa fowó sínú GoFundMe yẹn kẹ́ lè rí transformation yẹn kò ṣe pé ká máa parọ́ fún yín ṣe kí máa jáde ní ìsìn ọ̀sẹ̀ pé mo ti gba country tí mo lè defend Ọlọ́run jẹ́ kí mi sọ̀rọ̀ ẹ̀ Ìgbòho gan ní sọ̀rọ̀ ẹ̀ jáde bàbá Kító gan ní sọ̀rọ̀ ẹ̀ pé àti gba country kí ló ẹ̀mí ìpẹ́ ti gba country ó mọ tó ń pè ní country ni ìyàwó èrè tẹ bá mọ tó ń pè ní country ẹ̀ ni wọ́n sọ pé ti gba country èyí tẹ wà níbí ìwé ẹ̀yẹ ká close eléyìí kí n ṣe platform mi látòrí laptop jàre ń bọ̀ náà ti gba country ẹ mọ tó ń pè ní country ni you don't just come out and say you have got the country ẹ wá ń ṣẹlẹ́lẹ́yà lórí social media kò sẹ́ni kankan tó ń gbọ́ wọn ẹ̀rọ tẹ́ ń sọ tí wọ́n gbọ́ lórí CNN tó gbọ́ lórí Al Jazeera tó gbọ́ lórí big kíní ẹ̀ ń gbọ́ lórí pàtúẹ̀lẹ̀ tẹ́ ń pariwo ẹ ti gba Yorùbá nation ẹ̀rọ àpẹẹlẹ mi ò tẹ́ understand nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe fàájì tèmi lọ́n bíbá ni wọn so ẹ support platform ẹ kówó sínú media so that ká lè hit àwọn the right people so that you know gbọ̀n phones mo ti àti fi stream títí lọ́dọ̀ alájà dé yìí alájà a máa nífẹ̀ẹ́ yín kú ni bẹ́ẹ̀ bá tún fẹ́ ṣe birthday lọ́la mo tún bọ̀ ó mi pé kọ́ máa ṣe birthday lójoojúmọ́ àwọn ojú tí mo ti rí gbogbo àwọn grandma tó máa ń wo program Koikimedia gbogbo wọn ni mo rí lálẹ́ àbí lálẹ́ àná dẹ̀ ni I'm very grateful you know to each and every one of them èyí tẹ́ wà ń lé ẹ bá jẹ́ kíyàn kan lọ kó yọ́yọ́ sí lẹ́sẹ̀ ṣẹ́rí gbogbo àwọn squad tí Tinubu kó jáde yẹn wọ́n á yìnbọn fọ́n yín lórí dànù ẹ lọ bèrè lọ́wọ́ OBJ ìbọn lọ́yìn fún lẹ́sẹ̀ ní 2 years ago I won't go into the details of what happened ìbọn yẹn ló bẹ́sẹ̀ jẹ́ títí dọ̀là nísìn táìtì resolution sí Yorùbá nation rẹ̀ pọ̀rọ̀ eré kékeré ni ẹ lọ bá military fa wàhálà wọ́n á yìnbọn fún yín lórí ìdí tí wọ́n ṣe lè lọ bá àwọn Biafra ni pé Biafra ti kóbọn jáde ìbọn ni Biafra fi ń defend ara wọn nísìn wọ́n dẹ̀ náà wọn ò lè gbà kò sọ̀rọ̀ talking mọ́ àwọn tí the stage yẹn so the little we can be doing is what we are doing right now create the awareness on the social media you know wọ́n ní fún mi ní license ní Nàìjíríà láti fi ṣe tí mò ń ṣe so that's the reason why we have to look at another way wọ́n ti gbé rédíò síta transistor radio ẹni tó bá lè rà 35,000 tẹ́ bá dẹ̀ lè rà àwọn tó bá wà labroad excuse me tẹ́ bá lè rà fáwọn èèyàn yín nílé ẹ rà fún wọn ẹn tó bá ní short wave radio yẹn kò tí débi tó yẹ kó dé ẹ̀yin náà create FM ẹ̀yin náà lè hack now hack kẹ́ ṣe tẹ́ bá lè ṣe so you know anybody can start anything and do anything n tó máa ti jẹ́ kí information kó jáde
Alhamdulillah. So mo fẹ́ wo bí ẹ̀yàn kan ti fún wa lówó lálẹ́ àìtí rẹ̀ ẹ̀yàn kan fún wa lówó látẹ̀ nǹkan tá a ti ń sọ̀rọ̀ mo ní kẹ́ fún wa ní ẹ fi $1 síbẹ̀ kátẹ̀ kọ́kọ́ fi ṣe happy new year ẹ jẹ́ kí n lọ refresh ẹni tó bá mọ link yẹn kẹ́ sọ fún wa. The last money there was 16 hours ago. Only £165 ló wà níbẹ̀. It's still a long way. Ó bá jẹ́ 1 year la máa fi raise owó yẹn, no problem. Ìgbà tá a bá ti raise ẹ̀ tí mo rí the owó tí mo ń wẹ́ gangan la máa ṣe ta fẹ́ ṣe. If not, in tá à ń ṣe la kọ̀ máa bá lọ. Kò ní sí any innovative kankan. Because we need money for innovative. Ẹ̀gbọ́n mi Yẹmí Fátókè, ẹ jẹ́ obi táwọn ọmọ mi wà lálẹ́ yìí. Àwọn boys mi wà káàkiri, kọ́ lọ́ bá wà pẹ̀lú wọn. They're streaming in different places, you know, láti Ṣàgámù, ìkan láti stream láti, so our team are all over the place. You know, what is stream láti Ogun State, what is stream láti Redeem, you know, àwọn alásàlátù náà ti ṣe tiwọn, àwọn Akmumu special tajud prayer crossover night, you know, Yorùbá ò kí ń jàjẹ́ ẹ̀sìn. Ẹ jẹ́ kí mùsùlùmí ṣe tiẹ̀ kí kristẹni ṣe tiẹ̀ káwọn oníṣẹ̀ṣe ṣe tiwọn. So mo fẹ́ lọ wo ibi tí ó yẹ ká ní broadcast kò yẹ kó jáde láti Tagarawu because àwọn náà fẹ́ ṣe party kan níbẹ̀ lálẹ́ tí wọ́n ní ká wá cover wọn. Ayọ̀míkún mo kí ẹ ń bẹ̀. Ayọ̀míkún ni ẹ̀gbọ́n mi thank you for 2020 you don born pikin wey go carry your flag go ajé. Bébì ti wọlé nìyẹn kábíyèsí Elédùmarè ṣọkùnrin àbọ̀bìnrin ọlọ́run bá ń wá dá sí very good news Mr. Fọlárin mú kí fàájì ti ń lọ ní Àgàràwú wàláì àwọn boys mi ti wà ń bẹ̀ ẹ jẹ́ ìwò tó ń sọ fàájì ń lọ lọ́wọ́lọ́wọ́ níta Àgàràwú ẹ support wa ká lè ṣiṣẹ́ dáadáa ẹ ṣe jàre alálùbáríkà ìyàwó ọ̀gá bí wọ́n ti fún wa ní $4.99 lórí super chat mọ̀mísí mi lọ́wọ́ kọ́ sanwó sínú GoFundMe mi àwọn san £20 easy ti sanwó síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ wà labroad ẹ̀ ń dúró kí Al Jazeera tó ń gbowó lọ́wọ́ Qatar government ọ̀ ní sọ̀rọ̀ Yorùbá nation nù fàájì ti ń lọ nísàlẹ̀ Èkó àwọn tèmi ti wà níbẹ̀ ẹ wà àwọn fine girls ẹ wá imagine ká wá ní 24 hours live production man kò dí fàájì dúró fàájì ń lọ rẹpẹtẹ ní London bí ṣe ń sọ̀rọ̀ báyìí nísìn ìyá mi Ìyábọ̀ Olúbùnmi ìyá dáadáa àwọn tó dúró ti Koikimedia throughout last year ẹ ṣé gan ni mọ́mí wa Jùmọ̀kẹ́ bàbá dádì wọn kú mo bá wọn sọ̀rọ̀ lánàá wọ́n ní dádì àwọn kú láàárọ̀ àná àṣẹ o Abdullahi Jamiu mo kí ẹ àwọn ti our life lórí Koiki náà so we're live we're doing our best but we need a lot of money Ọlọ́fin mo kí happy new year ṣúkà àgbà happy new year àṣírí Alhaja Adéọlá mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí mà salamu alaikum mọ́mì mo kí gbogbo ẹ̀yin calf sisters Ajá white ni ìyá ẹ̀ máa ń wọ̀ Ajá white ìyá mi kan wà ń bẹ̀ ta ló mọ tán pè ní MBE àwọn ìyá kan ti ṣiṣẹ́ wọ́n ti ṣiṣẹ́ nílùú ìdẹ́bi pé queen ni fún wọn ní oyè àwọn yẹn oyè queen lọ́gbà ta ló mọ tán pè ní MBE màá sọ story yẹn fún yín ó kù díẹ̀ mò ń bọ̀ màá sọ story yẹn mo kí grandma Comfort Adélẹ́yẹ ẹ káàbọ̀ sórí ètò mà ẹ jẹ́ n sáré send the signal àwọn tó wà ní Tagarawu fàájì ti ń lọ rẹpẹtẹ níbẹ̀ amara data àwọn boys mi wọ́n ń ṣe programu 10 to 3 minutes tàbá ti go live báyìí olùgbà tílẹ̀ bá mọ́ ni ẹ fún wa lówó kára data kára phone tuntun fún wọn kí 2024 kó wà transformative for everybody you know media needs a lot of support that's why we decided to come up with the Arize Ngozi Mokie àwọn Biafra àwọn kan ara máa ń ta wọn pé Yoruba people don't go sleep only Tinubu is that president Yoruba people dey sleep but wọ́n mọ̀ pé sleep adákẹ́dájà làwa Yorùbá adákẹ́dájà màá fún yín ní mẹ́sẹ̀jì olóyè Ìgbòho nísìn ó ti response àwọn olórí burúkú military
tó fi máa kó wa pọ̀ mọ́ Boko Haram. Nigeria military fi máa kó wa pọ̀ mọ́ Boko Haram. Ẹ jẹ́ máa charge fóònù yìí lọ jàre. Tàràrà tàràrà fàájì ń lọ lọ́wọ́lọ́wọ́. Fàájì ń lọ níta Gàràwú lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run mọ̀ sórí. Àwọn kò ní ṣe fàájì lọ́wọ́lọ́wọ́ báyìí. Happy New Year. Agarawu Carnival. Koikimedia. Life in Lagos State. Mo sọ fún yín pé everywhere làwa máa cover. Alájà mo kí yín. Ìyá mi Elizabeth. Happy New Year ma. Ṣẹ́rí gbogbo ilé tá à ń ṣe nísìn. Gbogbo àwọn tó wà ní Agarawu yẹn nísìn. Koikimedia ló ń follow. So wọ́n gbọ́dọ̀ pè mí pé Mr. Koiki. A fẹ́ ṣe carnival ṣe ni wá cover wa ni mo ní kí ló dé ẹ fún mi ní date and time máa gbéyàn jáde òun ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má bínú pé mo lè show yín ní screen lágbára Ọlọ́run everything will be set with our other system lágbára Ọlọ́run mo kí ní New Zealand àwọn ẹ̀gbọ́n mi kan wà ní Australia wọ́n ti send the message sí mi pé Koiki happy new year láti Australia. Wàríjì náà dùn ẹ̀gbọ́n mi dáadáa àwọn mọ̀ ń pa financial sector wọ́n ní ẹ bá ti collapse náírà gbogbo ariwo tí Nigerian government ń pa yẹn ó ti tán fún big for nothing and in Nigeria is a country big for nothing in Nigeria ìlú òfò ìlú tó ti send wa backwards ó jẹ́ ká máa move forward ní Nigeria nìkan ti send wa backwards. Ìlú yẹn ni wọ́n wá ń pọ́nlé Nigeria ti send wa backwards. Happy New Year ọpẹ́ mi pọ̀ ìyá mi fún mi happy new year ma. Lateef Ọlámídé happy new year. Bàbá wa ẹni lọ ló bọ̀ ayọ̀bá mi ẹlòmí àmà ní èyí Koiki yé máa porúkọ máa yẹ kí DSS wá gbé mi o ẹ má bẹ̀rù DSS gan ti ríra wọn DSS gan ti ríra wọn DSS ò ní time wá wá báyìí Boko Haram ní kí DSS máa lọ wá Boko Haram Adada my sister happy new year no be us that they look for now DSS no dey look for people like us wetin we do we no do anything now we dey act for right to self-determination wetin concern DSS with that one so ẹ ṣọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ bí ti oyèjà máa gbádùn Ìgàràwú lọ. Àwọn ará Èkó gbádùn fàájì tó fàájì ti pọ̀ jù lÉkòó èyí tó ń jẹ́ kéèkó dùn náà nìyẹn fàájì ti pọ̀ jù ẹ lọ sórí péjì ẹni tó bá ní device méjì ẹ máa wò lẹ́yìn. Fàájì ti pọ̀ jù. Fàájì ti pọ̀ jù. Fàájì ń lọ rẹpẹtẹ lÉkòó báyìí ọmọ ìṣeré. Sulaiman Adékúnlé Màláíkà ló máa kọrin fún wọn níbẹ̀. Wọ́n ní Mr. Koiki ṣe ní wá ni. Àwọn ti kàdàgà ti gbowó dẹ̀ ní gbogbo wọn ń ṣe níbẹ̀. Ọlọ́run wọ́n kàn dúró pé everything bá ti set tẹ́ bá ti ní ti yá àwọn ọmọ rẹ́dí ọmọ jáde síta bá gbọ́dọ̀ máa ṣe awareness náà ká kọ́kọ́ wake up àwọn èèyàn compliment of the season mo kí Alhaja Adéyẹyè lẹ́ẹ̀kan sí ẹ̀ṣọ́ pọ̀lọpọ̀ ọdún mo kí gbogbo ẹ̀yin yá wa tẹ́tí dàgbà ẹ̀ túbọ̀ pẹ́ fún wa ikú kọ̀ọ̀kan sí lójú anybody nísìn gbogbo ilẹ̀ àjọ máa délẹ̀ lérí ni gbogbo àwọn tó ti kú kọ́lọ̀ foríjì wọn. Christopher Godwin, how are you sir? My name be Olayomi Koiki, the Koikimedia CEO. We are bringing new transformation in this 2024. 1st of 1st, 2024, 45 minutes past 12 midnight. Happy New Year, Mr. Lateef Olamide. Àníṣe anytime tí bá wọ ìlú Ìbàdàn, èmi àti ẹjọ́ máa lọ jàmàlà ní Ògúnmọ́lá Abíọ́dún plan B. Wàá gbé mi lọ síbi tí máa ń jàmàlà. Àjọ lọ jàmàlà gidi. Ìyá àbèjì mo kí everybody.
mo kí bàbá ìyá Bọ́láńlé Owólabí mo kí mà gbogbo fóònù tí ń lọ́lẹ̀ mú gbọ́dọ̀ tètè chájẹ̀ o kó má lọ kú mọ́ wa lẹ́nu màmá dáadáa àmà ó níyì ẹ káàbọ̀ sórí ètò mọ́mì sálàáfíà lẹ́wà mà àkó àlàjọ ọdún ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ mo kí àmì Bọ́lá adé agbo mo kí mà fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí Ọlámilékan mo kí ẹ ọdún yẹn ayabo fún wa ayabo lágbára Ọlọ́run adébítà ń lọ ìyàwó Naomi Adéníjì Adélé phase 2 ibẹ̀ mo wà kí n tó travel phase 2 Adéníjì Adélé Sunday Igboho òṣàǹkọ́ òṣà ń bẹ níbi tó wà ó wà nùgbàlà òṣà lẹ dárúkọ bẹ́ẹ̀ òṣà mi òṣà tilẹ̀ Yorùbá nìyẹn àwọn òrí Jésù àdẹ̀lánà bíi àwọn tó dẹ̀ rí àwọn wà lọ́kì so àsìkò tiwa àwa rí ọmọ Adéyẹmọ òṣà mi òṣà ọmọ Adéyẹmọ òṣà mi òṣà Ọlọ́run bá wà pẹ̀lú ẹ̀ Ọlọ́run wà pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ẹ̀ happy new year lẹ́ẹ̀kan sí ìyá mi Awóníyì àwọn tí Koikimedia family nìyẹn mo kí ìyá ìwé ẹ rántí mi ìyá tó bá wa ṣe nípa kidney má farawé mi o èmi náà máa ń mu mi lẹ́ẹ̀mọ́ púpọ̀ bọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa mu juice wọ́n kàn ní ká make sure ká máa ṣẹ́ òkè OBJ nìyẹn bàbá àgbà mo ti sọ̀rọ̀ ẹ kọjá kọ́lọ́ bá wà pẹ̀lú ẹ̀ 2 years ago kọ́lọ́ yìnbọn fún lẹ́sẹ̀ ẹsẹ̀ yẹn ò gbádùn láti gbà yẹn wàláhì tàláhì sí wọn bí láì àwọn kan máa sọ pé àwọn kan rẹ́dì àwọn ọmọ yẹn rẹ́dì wọ́n dúró pátá ìyàpọ̀ tó pé a máa ní àti gba country àti declare wèrè àwọn ìyá wèrè kí lẹ́mí pẹ̀ ti gba country níbo lẹ́ gbà sí sójú ẹlẹ́gbàá lẹ́ gbà sí náà bí òkòkò michael ẹ mọ tó ń pè country ni ṣẹ́yìn mọ tí sójà tó bá wọn OBJ fà mo ti sọ̀rọ̀ ẹ kọjá OBJ ọlọ́njà oró ká fi tọ́jú ẹ̀ járe àti rògùn fún ẹsẹ̀ yẹn ò tí jiná dáadáa àwọn olùsí sójà ẹ̀yin máa tán pín sójà ṣẹ́yìn lè fèsì sójà ẹ̀dẹ̀ declare ìjìnlẹ̀ lè ṣóhun ó lè fèsì sójà tó bá rí sójà tó lè dúró ẹ á béèrè kó wá lọ wo àwọn OBJ ká má wọnú ọ̀rọ̀ púpọ̀ àwọn dúró tán sójà mẹ́fà ó dúró tì wọ́n ẹ̀yìn níbí báyìí tí rí fíìmù tí rí kí ni mo sọ rí fíìmù ṣẹ́rí wa tó wà níta gàràwù tẹ̀ ń rí yẹn àwọn tí Koikimedia ti gbowó ni ọkùn bẹ̀rẹ̀ pẹtẹ ìyẹn la ṣe lọ bá wọn ṣe fàájì lálẹ́ ẹ jẹ́ lọ mú chájà mi wá mo ní láti charge àwọn phones if not nílé ìgbádùn program yìí lọ títí ìyẹn sọ pé ó jókòó sí Turkey ó sọ pé àwọn ti declare àwọn boys wà ń lé àwọn ilé fèsì sójà ní 2 years ago and go into details too much OBJ ó wà lórí program báyìí ó wà lórí TikTok 2 years ago wọ́n yìnbọn fún lẹ́sẹ̀ èèyàn kan wá sọ pé òun gba country èèyàn kan ó defend rẹ̀ láàrin sójà mẹ́fà rẹ̀ pé Yorùbá nation rẹ̀ pé àwọn èèyàn ṣeré ni a kò ní láti lọ re-strategize ni bàbá wa Kúnlé Ṣítà Ọlọ́run wà pẹ̀lú bàbá yẹn Nàìjíríà ló máa set up for business a máa fi epo ọ̀dọ̀ wọn láti print gbogbo banner ta lò ní 2021 over 1,000 banners ni mo ṣe lọ́dọ̀ bàbá yẹn wọ́n gba £1 lọ́wọ́ wa gbogbo banner tẹ máa ní kí n send bàbá wa Kúnlé Ṣítà ní London àwọn lọ fún mi ní printing kí ni wọn pé Koiki àní mo máa pè mí sẹ́ oh my God àní kò pe ṣọ́ọ̀pù kò sọ mélòó lẹ fẹ́ kọ́ print ẹ̀ fún yín àmọ́ ní ẹ̀mọ̀ kọ́ yẹ kí n má béèrè kankan lọ́wọ́ mi mo ti fún ọ ní authority pé tí Koiki bá ti ní òun fẹ́ ni kọ́ ṣe fún wàláì ọ gba £1 lọ́wọ́ mi akọ láti re-strategize ni so that's all gbogbo àwọn ọmọ Yorùbá ready but nítorí pé Tinubu tó tún wà ń bẹ́ẹ̀ àwọn kan sì wò pé ẹ̀wọ̀n pé politics dẹ̀ làwọn èèyàn máa ń ṣe tẹ́lẹ̀
kò sẹ́ni tó ti ṣe politics nínú gbogbo àwọn tó wà nílé irú èmi ò ṣe politics èmi ti kúrò Nàìjíríà ti pẹ́ mo kàn mọ̀ pé nígbà tó ń ṣe politics àmàlàtẹ̀ bá kòró nígbà yẹn nìkan mo máa ń gbọ́ kòró yàkílọ́ta ló ń jẹ́ kòró gbà lọ́ ó fẹ́ jẹ chairman Lagos Island òun náà ti di big man nísìnyí ó ti jẹun dáadáa I'm sure pé kòró tẹ̀ gbé láàrin mọ́lé Lagos Island á ti kó lọ sí Banana Island àti VI mo kí sister Helen mo wá tó kí Helen ìlú Ihoma àwọn ti Biafra nìyẹn. Hello ma, how are you? Beauty Onyahoya, thank you so much. Ẹ fọkàn balẹ̀ sẹ́. We just need to change àwọn díẹ̀ tó sì jẹ́ pé wọ́n sì ń faramọ́ politician kákọ̀ sọ fún wọn pé we are all the same. You know, gbogbo àwọn tó wà ní Tàgàrà tó ń ṣe fàájì ọmọ Yorùbá ni wọ́n náà. Ṣèbí mi lèmi lọ cover àwọn nísìnyí wọ́n sanwó fún mi náà but ìfẹ́ ta ní sí ilẹ̀ Yorùbá pé tó bá ń ṣe carnival kò mí pé torí à ń ṣe Yorùbá nation a lọ bá wọn cover ẹ̀rí fàájì ló ń lọ báyìí fàájì ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Tàgàrà yìí so we will get there àwọn tèmi ti wọlé dé so happy new year hello. So kò yé yín so ẹ jẹ́ ká fọkàn balẹ̀ kò séwu rárá wallahi we are on the right track we are on the kíni mo sọ right track so ẹ ká end the lay máa padà wá later so happy new year so ẹ jẹ́ kí n padà wá ẹ̀yin tèmi so in another 1 hour I refresh màá lọ change àwa ṣe padà wá àwa bẹ̀rẹ̀ fàájì màá bẹ̀ sọ̀rọ̀ OBJ. Mo tún gbọ́dọ̀ láti bẹ́ẹ̀ ra oògùn ẹsẹ̀ yẹn kí n send ẹsẹ̀ ọlọ́run àfàlàfíà sára so ẹ ká end ẹ̀ so happy new year lẹ́ẹ̀kan sí mo ti show yín ní gbogbo ohun tó ń lọ níta so ẹ ká padà wá later so ẹ má ti lọ sùn kò sọrun lálẹ́ Yorùbá ni ẹ lọ máa wo program tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Ìtàgàrà wo àwọn tèmi ń ṣe fàájì lọ́wọ́ so á padà wá ẹ̀gbọ́n mi gbẹ̀dọ̀ happy new year mo kí so shout out to everyone Koikimedia bringing the world closer to your doorstep. In case of bá GoFundMe pàdé yes èmi náà ni mo set it up Koikimedia £50,000 kò bá jọ ọdún kan la máa fi raise ẹ ìjọ tá bá raise ẹ tán à pull owó yẹn àwa fi ṣe transformation so for now shout out to you all.